Hello bàbá tí mo ṣe láìkí yín tó kọ ẹ kẹ máa dóyàwó níyàwó àwọn ń fúyàwó làǹdẹ̀ńdọ́gì ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní movie industry yẹn nìyẹn. Ẹ wo mo bọ́lá bá ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ nìkan bá súnmọ́ ìyàwó tèmi ikú á pa o. Ìyàwó mi tó ń ṣe fíìmù mi ń bá rẹ́nìkan bẹ́ẹ̀ bá ṣorí burúkú bẹ́ẹ̀ nìkan bá ṣorí burúkú pẹ̀lú ẹ̀ ikú á pa ó máa yí kú ánú báyìí ó máa sọ máa mo ń gbé níbẹ̀ because kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àwọn nígà ló yà pẹ̀lú báwo lẹ máa dóyàwó nígà ẹ̀ ẹgbẹ́ mo dẹ̀ láìkí yín gan mo respect yín normal àdóyàwó èèyàn tó dóyàwó yàn kò jẹ̀bi kọ́kìlọ̀ fúyàwó ẹ̀ bọ̀ kí ló dẹ́yìn náà wá dóyàwó yàwó sẹ́mọ̀ gbẹ́gbin ìfàsẹ́yìn burúkú ni o ẹ̀yin tó gbólógo ni èèyàn tó bá dóyàwó ń yàwó tó mọkọ tó ń fẹ́ tó do ìfàsẹ́yìn ni o Ọlọ́run ní jẹ́ kẹ́ ìfàsẹ́yìn bro nínú bóbìnrin ṣe pọ̀ nínú ayé tó wáyọ̀ ń jẹ́ kí mo olóyè búkú ẹ máa mò lẹ́sìn ó bá tiẹ̀ jájá níyàwó ẹ̀. Ẹ jọ ń tọ́jú Ọlọ́run mo fọ́ Ọlọ́run bẹ̀yìn o ẹ mọ̀ pé máa ń wá mi wá a dẹ̀ máa ń wára wa o ó ti yé yín kò dáa ká wá di ọ̀tá ara wa o náà ní ìsìn tó jẹ́ pé true and dear àbí kí lè pè lẹ́mí ń pàkó láwọn ìyàwó àwọn èèyàn báyìí. Ẹ gbà mí o wọ́n ní gbogbo ẹlẹ́ẹ̀lẹ́ ṣe yá ó sọnù dànù lọ́rọ̀ kan wọ́n ti yá bọ̀ ẹ stop ẹ̀ kó dá ẹ̀gbọ́n mo love yín ni mo ṣe wá sórí DM yín o Ọlọ́run ní jẹ́ kẹ́ rí ogun ìpadà sẹ́yìn o wọ́n ní ìmùgàn ẹ̀yin kò dóyàwó yín mọ́ ọ máa dóyàwó yín máa gbàyàwó yín lọ́rọ̀ yín o ọ̀lẹ̀ ṣe ní dóyàwó yín mọ́ ẹ wá lọ fúyàwó níyàwó dọ́ọ̀gì kò dáná industry Nollywood true or dare kò dáná. Bàbá tí ẹni àríbí adóniláyà ò jẹ̀bi ìyàwó wọn ni kọ́ kìlọ̀ fún ó ti yé yín àkóyí wúkọ̀pù wà gbogbo ẹ̀ wà ó ṣáàmọ̀ àtún ẹ̀ ń tẹ́wọ́ wúkọ̀pù náà ó sọnù náà dànù náà ìyàwó wọn ni kọ́ kìlọ̀ fún. So much mo nífẹ̀ẹ́ gidi gan ni o portable people don't know you are real èmi náà real but bí wọn náà ṣe lógun tí wọ́n ń sá ìbógun yẹn ṣe wà pẹ̀lú èmi náà nìyẹn but àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ogun náà ni àdúpẹ́ mi ì mọ̀ níyàwó bọ̀bọ̀ yẹn gẹ́ẹ̀ tó gbé wálé mi ò kọ̀ gbọ́ full story yẹn ni gẹ́ẹ̀ tó gbé wálé mi pé òun fẹ́ wá pè mí fún MC ó kò sọ fún mi pé òun gbé èèyàn bọ̀ ó dẹ̀ gbé wá so ìgbà tó dẹ̀ gbé wá kò introduce ẹ̀ sí mi àsìyàwó bọ̀bọ̀ yẹn ó kàn ní kí n meet content creator you understand pé dára lórúkọ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ níjẹ́ yẹn kò tí ì jókòó lé mi ló ti lóun fẹ́ jẹun òun fẹ́ rọ